شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. اليوم يا من ناس الإسلام السلام عليكم ورحمة الله وبركاته. akíra wa sínú oṣù àlùbáríkà oṣù ìkẹ́ oṣù àánú tá wà nínú rẹ̀ oṣù Ramadan. Gẹ́gẹ́ bí mi àti bá ti ṣe mọ̀ wípé kò sí nǹkan méjì tó mú oṣù yìí tó fi ní ọlá ju gbogbo oṣù tó kù lọ bí kò kí ń ṣe àwọn nǹkan mèremère tí ó ṣẹlẹ̀ nínú rẹ̀ tí kan gbòógì nínú rẹ̀ tí sì ń ṣe Al-Qur'an. Gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe ń sọ fún wa nínú Suratul Baqarah, ó sọ wípé oṣù yìí lóṣù tóun ṣe kíni unzila fihi al-Qur'an, lòun sọ Al-Qur'an kalẹ̀. Kí wá ní èmi àti ẹ kí la pèsè fún Al-Qur'an nínú oṣù yìí àti pé báwo la ṣe lè fi tilawatul Qur'an fi ṣe ẹ̀ṣọ́ fún Al-Qur'an àti Ramadan. Tínú Al-Qur'an ó dùn yìí pé inú oṣù tí wọ́n sọ̀ mí kalẹ̀ báwo yẹn ṣe ń ṣe tìláwà mi lọ́tún náà sì ń ṣe tìláwà mi lọ́sí. Tínú Ramadan náà sì tún fi dùn yìí pé nǹkan tó mú mi tí mo fi ní ọlá ju gbogbo oṣù tó kù lọ òun làwọn èèyàn ń ṣe nínú mi yìí. Àti pé sáwọn láṣẹ wà fún tilawatul Qur'an àbí kò sí nínú Ramadan ni àti ní ọjọ́ lásán àtàwọn nǹkan míì tó rọ̀ mọ́ tilawatul Qur'an la fẹ́ mú bára wa sọ nínú ètò yìí, ètò Warattilil Qur'ana tartila eléyìí tí ni Yomsa TV tó ń ṣagbátẹrù rẹ̀. Ẹ mọ bá wa ká lọ.